ọ̀rọ̀ láti ẹnu ọlọ́lá jùlọ Modúpẹ́ Onítìrí Abíọ́lá MOA, olórí gbogbo ọmọ ìbílẹ̀ Yorùbá IYP ti Democratic Republic of the Yorùbá DRY pẹ̀lú gbogbo IYP ti DRY. Ìkéde yìí lọ sí gbogbogbò ènìyàn lónìí ọjọ́rú ọjọ́ 5 oṣù Ògún 2026 nípa ìtọ́niníjà àti ìdáwọ́ ìjà padà, Provocation and Confrontation. Èkíní, kí a tọ́ni níjà túmọ̀ sí pé kí a ṣe ohun àìdáa fún ẹni náà, ohun tí ó lè mú un bínú. Ó sì tún túmọ̀ sí pé ká tẹ ẹ̀tọ́ ẹni mọ́lẹ̀, eléyìí kò sì ní mú inú ẹni bẹ́ẹ̀ dùn. Èyí á sì máa fa kí ẹni tí a tẹ ẹ̀tọ́ rẹ̀ mọ́lẹ̀ ó gbé ìgbésẹ̀ láti gbèjà ara rẹ̀, èyí tí ó jẹ́ pé ó ti dá ọwọ́ ìjà yẹn padà, confrontation, lórí ẹ̀tọ́ rẹ̀ sí ni. Èkejì, láti ọjọ́ àìkú 20 oṣù Bélú 2022, November 20, 2022, nígbà tí àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá ṣe ìkéde òmìnira wa kúrò nínú ètò àwọn amúnisìn tí wọ́n pè ní Nàìjíríà, pàápàá láti ọjọ́ Ẹtì ọjọ́ 12 oṣù Igbe 2024, 12th April 2024, tí àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá Indigenous Yoruba People IYP ti Democratic Republic of the Yorùbá DRY tí a tún ti wá ṣe ìpolongo ìṣàkóso ara ẹni wa gẹ́gẹ́ bí ètò àkóso tiwa tí kò sí lábẹ́ ẹnikẹ́ni, àti gẹ́gẹ́ bí orílẹ̀-èdè láyé ara wa tí kò sì sí mọ́ nínú ètò àwọn òyìnbó amúnisìn tí wọ́n ń pè ní Nàìjíríà. Láti ìgbà yẹn ni àwọn gọ́fìmẹ̀ntì Nàìjíríà àti gbogbo àwọn ìránṣẹ́ wọn gẹ́gẹ́ bí àwọn gómìnà Nàìjíríà tí wọ́n jẹ gàba sí ilẹ̀ Yorùbá, àwọn ọlọ́pàá Nàìjíríà, ológun Nàìjíríà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n ti ń tọ́ àwa ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá tí Nàìjíríà ti ń fi ojoojúmọ́ tọ́ wa níjà ní orí ilẹ̀ àjogúnbá tiwa, ilẹ̀ àjogúnbá tí kò ní àbùlà kankan tó jẹ́ pé àwa la ní nǹkan wa. Ẹ̀kẹta, lákọ̀ọ́kọ́ náà, títọ́ni níjà tí àwọn alákòóso Nàìjíríà àti àwọn ìránṣẹ́ wọn gbogbo tí wọ́n ń tọ́ àwa ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá yìí, gbòógì títọ́ni níjà yìí òun ni jíjókòó tí àwọn gọ́fìmẹ̀ntì Nàìjíríà pẹ̀lú àwọn ìránṣẹ́ wọn, àwọn gómìnà wọn àti àwọn agbófinró wọn, jíjókòó tí wọ́n jókòó pa sí orí ilẹ̀ wa, tí wọ́n fi agídí dúró sí gbogbo ohun tó jẹ́ ti gọ́fìmẹ̀ntì ní Democratic Republic of the Yorùbá, lẹ́yìn ìgbà tó jẹ́ pé a ti fi tó etí gbogbo ọ́fíìsì àwọn gómìnà náà, tí a tilẹ̀ tó ti fi tó etí iléeṣẹ́ ààrẹ wọn ní Nàìjíríà pàápàá, pé kí àwọn gómìnà wọ̀nyí ó kúrò lórí ibi tí wọ́n wà wọ̀nyẹn, kí Government Democratic Republic of the Yorùbá ó lè bọ́ sí ibi àṣẹ wọ̀nyí. Pàtàkì jùlọ nínú àwọn ìwà ìtọ́niníjà wọ̀nyí ni èyí: ìkan, wíwà tí àwọn gómìnà Nàìjíríà ṣì wà nínú secretariats gbogbo káàkiri Democratic Republic of the Yorùbá, tí ó sì jẹ́ pé òfin Nàìjíríà ni wọ́n ń lò lé wa lórí ní ilẹ̀ ìṣàkóso ara ẹni wa Democratic Republic of the Yorùbá. Èyí ti wá jẹ́ kí àpapọ̀ àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá ó ti jẹ́ kí a má ṣe rí ìgbédìde government ti DRY gangan ní ilẹ̀ DRY. Eléyìí wá túmọ̀ sí pé àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá kò rí àwọn àǹfààní tó wà nínú ìtọ́sọ́nà ìmọ́lẹ̀, èyí ni divine blueprint tí Olódùmarè ti pèsè fún wa lábẹ́ àkóso olórí wa ọlọ́lá jùlọ Modúpẹ́ Onítìrí Abíọ́lá MOA. A kò rí àwọn àǹfààní náà jẹ níwọ̀n ìgbà tí Nàìjíríà ń jẹ gàba lórí ilẹ̀ wa yìí. Èmi, wíwà tí àwọn agbófinró Nàìjíríà, ọlọ́pàá Nàìjíríà, ológun Nàìjíríà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, wíwà tí àwọn wọ̀nyí ṣì wà lórí ilẹ̀ DRY jẹ́ ẹ̀rù àti ìjániláyà fún wa lójoojúmọ́, torí àwọn aláṣọ Nàìjíríà wọ̀nyí
ìfẹ́ Nàìjíríà, ìfẹ́ àwọn ajẹgàba ni wọ́n ń ṣe lórí ilẹ̀ wa, tí wọ́n sì ń lo òfin Nàìjíríà lé wa lórí ilẹ̀ àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá, ilẹ̀ tí ó jẹ́ tiwa láì lábùlà. Eléyìí túmọ̀ sí pé tipátipá wọ́n mú wa láti fi ara wa sábẹ́ òfin Nàìjíríà, tí èyí sì lòdì sí ohun tí a fẹ́ àti ohun tí a yàn gẹ́gẹ́ bí ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá.